أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وبعد. adúpẹ́ fún ọlọ́run bá sọ̀tọ̀ ìkẹ́ àti ìkẹ́ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àti ìkẹ́ tí a ń tọrọ fún ànábì yìí kó má tó dédé ànábì nìkan, ọlọ́run tó bá ṣe fún àwọn sàhábà náà, àwọn yorùbá ànábì sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú ìkẹ́ yìí ní orí kó wọn bẹ fún àwọn tó bá tẹ̀lé ojúkọ̀nà ànábì sallallahu alaihi wasallam. Lónìí, hadithi kan náà ni tó fẹ́ kí a tún gbé yẹ̀wò lára lọ. Hadithi Ibn Umar radiyallahu ta'ala anhu, nígbà tí ó fún wa níwò nípa ìṣesí àwọn sàhábà, nípa bá ṣe máa ń tira wọn síwájú kírun, especially ìgbà tí wọ́n ń sẹ́ńtà rẹ̀ lórí ìgbà tí wọ́n kọ́ kò ní Mẹ́kà lọ sí Mẹ́dínà. Hadithi yẹn ló wá wù kí n kọ́ ka hadithi yẹn náà. يعني حدثنا عثمان بن صالح حدثنا عبد الله بن وهب أخبرني ابن جريج أن نافعا أخبره أن ابن عمر رضي الله عنهما أخبره قال كان سالم مولى أبي حذيفة وأم المهاجرين الأولين وأصحاب النبي صلى الله عليه وسلم في مسجد قباء، فيهم أبو بكر وعمر وأبو سلمة وزيد وعامر بن ربيعة. حديثي أغني صحيح البخاري حديث 7175. nínú àwọn ọ̀nà tá a tún gbà rí hadithi yìí ọ̀pọ̀. Kákọ́ tú hadithi yìí náà. Kí ni nǹkan tó fà tí a fi wípé ká gbé hadithi yìí yẹ̀wò láàrin ara wa àtàwọn ọmọ ìyá wa? Òun náà ni nítorí nǹkan tá a lè máa gbọ́ lásìkò yìí, nígbà tí ń gbọ́ tipẹ́tipẹ́ tó yẹ pé àwọn àfáà wọn ti ṣe wọ́n ń try láti ṣàlàyé àwọn hadithi yìí náà fún wa. Nínú àlàyé wọn náà ni fà tí ètò ká mú bẹ́ẹ̀ ká tó fi ṣe ara láǹfààní. Gẹ́gẹ́ bí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala sọ pé fadhakkir fa inna dhikra tanfa'ul mu'minin. Ṣèrántí, ó tó pé ìrántí ó máa ń ṣe àǹfààní fún àwọn mùmínì. So bí wọ́n ti pé ẹni tó bá jẹ́ mùmínì tó gbà pé Ọlọ́hun Ọba kan ṣoṣo ni, ó gbà pé al-Qur'an kalamullah ni, ó sì gbà wípé Qur'an yìí kò ní ṣe tú ní ìtumọ̀ bó ṣe yẹ ká tú, ká wá rí tó bó ṣe yẹ ká tú, àyàfi ká gba àlàyé ànábì Muhammad sallallahu alaihi wasallam kọjá. Bẹ́ẹ̀ náà ni tó ní gbàgbọ́ wípé ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run Ọba ni, ó sì gbà wípé òfin wa nínú Islam èèyàn lè rí ṣe tó já sí pé kéèyàn dè wọ́n mọ́ nǹkan méjì lẹ́nu kitabullah sunnatu rasulillah sallallahu alaihi wasallam. Tó bá wá rí bẹ́ẹ̀, hadithi yìí kò yẹ kó dààmú jù. Kí ni ìtumọ̀ hadithi yẹn? Ibn Umar radiyallahu anhuma wọ́n gba hadithi yìí wá, sanadi rẹ̀ ti kà síwájú, but ní hájà sí sanadi yìí ti gbé láti Ibn Umar radiyallahu anhuma. Wọ́n pé akhbarahu, Ibn Umar ó fún Nafi' níwò nípa ìṣesí yìí. Kí ni ìṣesí wọn? Sọ pé kana Salim mawla Abi Hudhayfa. Ẹ̀rí Salim ń ṣe mawla Abu Hudhayfa, ń ṣe ọmọ ọ̀dọ̀ àbí ká ṣe ọmọ ṣiṣẹ́, because ó nídìí mawla yẹn, ó ní ibi tó gbàdé, ó ní ibi tí ó gbàdé inshallah la ṣàlàyé. So mawla Abi Hudhayfa, kí ni nǹkan tí wọ́n fẹ́ fún wa ní nípa yẹn? Pé ya ummul muhajirina al-awwalin. Wọ́n máa ń jẹ́ nǹkan tó yẹ pé ya ń ṣe pé wọ́n ń ṣáájú kí wọ́n bá àwọn al-muhajirina al-awwalin. Wọ́n ká underline yẹn inshallah ń bọ̀ wá bẹ́ẹ̀. Muhajirina al-awwalin,
àwọn tí wọ́n kọ́ kúrò ní Mákà tí wọ́n ṣe hijira lọ sí Mẹ̀dínà, àwọn èèyàn àkọ́kọ́ tó kọ́ ṣe hijira lọ sí Mẹ̀dínà. Wa ashaban nabiyyi sallallahu alayhi wa sallam, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ìmáàmù fún àwọn muhajirin àkọ́kọ́ yìí, bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún àwọn ashabun nabiyyi al-baqin. So al-muhajirin al-awwalin, àwọn náà wà nínú àwọn ashabun nabiyyi sallallahu alayhi wa sallam, bal wọ́n fún wọn lórúkọ yìí bí bayanil hal, bayanil waqi', kán bá lè ṣe àlàyé ìṣesí tó wà nígbà yẹn àti ìṣesí àlàyé nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò yẹn ni. Àsìkò yẹn àwọn kan bẹ̀rẹ̀ pé àwọn muhajiruna al-awwalun, pé after àwọn tún ní àwọn al-muhajirun. Now àwọn táwọn ní after àwọn yìí, wọ́n dákọ̀, wọ́n ṣe specialize pé muhajiruna al-awwalin. So inshallah a máa dé tiwa láti sọ. Salim Abu Hudayba, wọ́n mọ ṣáájú àwọn muhajiruna al-awwalin nígbà tó kọ́ dé Mẹ̀dínà. Bẹ́ẹ̀ náà ni wa ashaban nabiyyi sallallahu alaihi wasallam, àtàwọn sàhábà Nábì. Tẹ́lẹ̀ muhajiruna al-awwalin àwọn náà wà ní kí wọ́n wà náà sàhábà Nábì sallallahu alaihi wasallam. Tí ń jásí pé èyí ni ó fún wa lálàyé pé yóò sì pè wá lọ sí pé àsìkò wo ni. Naam, fi masjid Quba, wọ́n ń ṣáájú fún wọn ní masalasi Quba. Náà ọ̀gá kí ni ó dé tí wọ́n fi dá àwọn muhajirun al-awwalin tó fi yọ wọ́n kò nínú àwọn jama'a náà sahaba? Hadisi ni ti wá láti ṣàlàyé. Hadisi yẹn ní sọ fún wa pé ìmáàmù àwọn muhajirun al-awwalin tí ó dàrú kánìkì sallallahu alaihi wasallam tó dé kan tó kọ́ masjid Quba òní Salim Abu Hudayba. Hadith yìí sọ pé ìgbà tí àwọn yòókù náà bá wá tó ń dé náà ń kọ́ tó ń ṣe tó àṣàṣà masjid Quba, tó ń yọ mọ́sálásí Quba, tó ń dá mọ́sálásí Quba lẹ̀. Salim kọ́ ó tún ṣáájú àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam níbi mọ́sálásí tó ń ṣe tó ń yọ kalẹ̀. Naam, fíhìm Abubakar, nínú àwọn sàhábà tí wọ́n tí Salim tó ṣáájú, ó ń bẹnu Abubakar, ó ń bẹnu Umar, ó ń bẹnu Abu Salama ibn Zayd wa Amir bin Rabi'a. So wọ́n wá dákọ̀ wọn in mixture bẹ́ẹ̀ pé àwọn muhajirin al-awwalin ó ń bẹnu wọn tó dákọ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn ashabun nabi sallallahu alaihi wasallam àti ẹ̀kọ́ wọn sí muhajirin al-awwalin wọn bẹnu. Hadithi yìí ń bẹnu Sahih Bukhari. bẹ́ẹ̀ náà láti rí ìmí ìwáyà mi nínú Sahih Bukhari pé النافع عن عبد الله بن عمر قال لما قدم المهاجرون الأولون العصبة موضع بقباء قبل مقدم رسول الله صلى الله عليه وسلم كان يؤمهم سالم مولى أبي حذيفة وكان أكثرهم قرآنا. هو حديثي هنا بين صحيح البخاري حديث 692. حديث هو كان من كتاب الأحكام باب استقضاء المولى واستعماله أو استقضاء المولى واستعماله. أمين تعطي تنسي وندي ولا من صحيح البخاري حديث 692 كتاب الآذان باب إمامة العبد المولى. نعم كنا يتم حديثي. ولكن لما قدم المهاجرون الأولون من باتي
àwọn muhajirun al-awwalun, àwọn tó kọ́kọ́ ṣe hijira kúrò ní Makkah tó lọ tẹ́lẹ̀ dé Ànábì sallallahu alaihi wasallam tó kọ́kọ́ lọ sí Medina. Gẹ́gẹ́ ìgbà tí wọ́n dé al-Usba, níbi ibòmíì wọ́n pè ní al-Asba, ìgbà míì wọ́n pè ní Asaba, àyè ó kọ àyè ní. Wọn kì í mọ̀ òdẹ̀ àyè kan ní Quba, tí ń bẹ ní Quba. So, qabla maqdami rasulillahi sallallahu alaihi wasallam, ṣáájú kálí sallallahu alaihi wasallam kó tó dé Medina, kó tó dé àyè ni, because inshallah asàlàyé gbogbo ní Quba wà sí ojú orí àbí ká pè ní sí inú ìlú gángan ní ìlú Medina gángan. Bẹ́ẹ̀ náà sì ni a máa ṣàlàyé ta ní jẹ́ Salim, bẹ́ẹ̀ ni a máa ṣàlàyé kí ló dé tó fi sọ ní àwọn muhajirun al-awwalin, àwọn wo ni a lè bí bẹ́ẹ̀. Kana ummuhum, ẹni tí máa ń ṣáájú wọn Salim, ẹni Salim mawla Abi Hudayfa, tí máa ń ṣáájú wọn níbi ìrun kíkí. Wa kana aktharuhum Qur'ana. Salim mawla Abi Hudayfa ó jẹ́ ẹnìkan tó yẹ pé òun ló lè ó mọ Qur'an ká jù, hifdhan wa qira'atan. Inshallah a ṣàlàyé yẹn. Ó tún ní hadith kan bẹ́ẹ̀ ká mú sí ká tó mọ̀ bá istinbatu masail kọ̀ọ̀kan ká tó mọ̀ yọ wọ́n. Òun náà ni hadith tí ó bẹnu Sunan Abi Dawud, gẹ́gẹ́ hadith 588, kitabu salat, babu man ahaqqu bil imama. Hadith yìí عن ابن عمر النافع عن ابن عمر أنه قال لما قدم المهاجرون الأولون نزلوا العصبة. nígbà tí àwọn muhajirun al-awwalun, àwọn tó kọ́kọ́ lọ sí tó kọ́kọ́ fi hijira lọ sí Medina, tó dé Medina, nazalu al-Usba, wọ́n sọ̀kalẹ̀ sí ìlú tá à ń pè ní Usba. qabla maqdami nabi sallallahu alaihi wasallam, ṣáájú kálí wa Muhammad sallallahu alaihi wasallam tó ti gíní kó tó dé. Fakana ya ummuhum, ẹni tó wá máa ń ṣáájú àwọn muhajirun al-awwalun, tí máa ń ṣáájú wọn níbi ìrun, òun ni Salim mawla Abi Hudayfa. Wa kana aktharuhum Qur'ana, kí ló fà? Ó jẹ́ ẹni tí ó mọ Qur'an ká jù. Zada al-Haytham wọ́n ṣe àlékún níbi tọ̀dọ̀ tó ń gbé. Wa fihim Umar bin al-Khattab wa Abu Salama bin Abdul Asad. Àwọn tó wà nínú muhajirun al-awwalun, Haytham àwọn bá mention wọn kí fihim bẹnu àwọn muhajirun al-awwalun Umar bin al-Khattab wa Abu Salama bin Abdul Asad. Abu Salama tí ń ṣe ọkọ Umm Salama. Now, hadith yìí ẹ̀rù pé kìíní yẹn ó ti ń yé bọ̀ àbí láì tí comment. Hadith ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ó sọ ìdí, á sì ní bẹ́ẹ̀ nǹkan tó yẹ pé hadith àkọ́kọ́ yẹn tó fi sọ pé ya ummul muhajirin al-awwalina wa ashaban nabi sallallahu alaihi wasallam, tó fi pín àwọn sàhábà nabi sí méjì. Kò pín ní al-muhajir wal-ansar, àmọ́ ó sì kí ni ó pín ní muhajirin al-awwalun, ó sì tún mú àwọn sàhábà yòókù okùn wọn lójú kan. Hadith last time tí mo quote ọdẹ ní èyí tí Haytham tó ń sọ pé nínú àwọn tó ń bẹ ní muhajirun al-awwalun, àwọn Umar bin al-Khattab wa Abu Salama. Everyone will mention Abubakar, nítorí pé Abubakar Siddiq tó yẹ kó wà ní wọn gbà yín lé wọn ò ní yọlẹ̀, nítorí àǹfààní tí hadith yìí tó rẹ̀ ṣe fún wa. Kí ni àǹfààní yẹn lè pé ìmáàmà kọ́ àtẹ́bá wo ibi tí èèyàn kọ̀ọ̀kan tó ti kó tẹ̀, irú Bukhari ibi kitab al-ahkam, wọn ni pé ìmọ̀ sí ìsìnkàdá ó kí ni al-mawla ọ̀sẹ̀ ọ̀láàdì ìmọ̀ lò wọ́n, àwọn ẹrú àbáwọn tó wà ló ń dá wa,
ìmáàmà àmì ìmáàmà níbi imamatul abd níbi hadithi 692 imamatul abd kí ẹrú wàlmáùlà àbẹ́ntà jẹ gàba lé lérí tá jọgà fún tí ọmọọṣẹ́ wa kó máa ṣáájú kírun ibẹ̀ náà ti kọ́ tẹ̀. Bóyá tẹ́ bá wo ti Sunan Abi Dawud níbi kitabu sọ́lá ibi ọ̀rọ̀ àwọn náà ni báàbù man ahaqqu bil imam ẹni tí ó ní ẹ̀tọ́ kó máa lead. Now question wà ní pé kí ló dé tó fi wá mention Abubakar níbi hadithi àkọ́kọ́. Ìdí yẹn ni wípé ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n dé masjid tí wọ́n dé ààyè yẹn tí wọ́n lo tọ́kọ́ sọ̀kalẹ̀ síbẹ̀ kan tó máa lọ sí ibẹ̀. Wọ́n ìjọ mẹ́rin gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe istinbat rẹ̀ síbí. Wọ́n àtàwọn sàhábà tó lò láàyè yẹn kán tó wọnú Mẹdínà yẹnyẹn. So ibi ibẹ̀ yẹn ni Salim Mawla Abi Hudhayfa, Salim tó jẹ́ ọmọọṣẹ́ Abu Hudhayfa, ó ní opportunity kó lead àwọn sàhábà tó sì já sí pé Abubakar náà wà lẹ́nu. Àmọ́ táwọn hadith ẹlẹ́kẹta yẹn òun sọ pé Sálímù òun ni ìmáàmù ń lead àwọn tí kìíní àwọn Muhajirun al-awwalun, ó sì sọ ìdí tí ń lead wọn. Ẹni pé ibi hadith àkọ́kọ́ yẹn kò sọ ìdí mọ́ sọdímọ́. Ibi láti rí ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn sàhábà báwọn sàhábà tí wọ́n máa bá ti ẹnìkan síwájú. Ẹwọ ìgbà tí Abubakar dé pé Abubakar ló mọ Kùránì ká àmọ́ wọ́n ní sẹ́kọ̀ níbi Kùránì àti Abubakar gbogbo ọ̀nà ní sẹ́kọ̀ níbi Kùránì Salim. So kò tí ẹ wulẹ̀ dààmú rẹ̀ mọ́. So òun náà ní fídíò tí a ti máa ń wò tí Abubakar tó tẹ̀kì ní Mákà. Bẹ́ẹ̀ náà ni bó ṣe ṣe ìjìrà papọ̀ bá ní sallallahu alaihi wasallam láti Mákà wọnú Mẹdínà. Tí ní àsìkò nínú àpọ́nlé ẹbí kọ́kọ́ sí ìwọ́n tẹ́ pé kódà níjọ́ kìíní àná tẹ́ pé ọ̀rọ̀ àti ìmánì rẹ̀ àti tíṣe tasdiq Ànábì sallallahu alaihi wasallam ló jẹ́ kọjá Siddiq kọ́ ti síwájú ẹni tó wà rájú ìfìdí. So now tani Mawla Abi Hudhayfa kí sì tún ní makani fil Islam. ẹni Salim Mawla Abi Hudhayfa Qurashi yìí náà ni adu khiyar sahaba náà ni wọ́n. So kódà wọ́n wà náà as-sabiqina السابقين إلى الإسلام ومن كبار القراء هو أنه كبار أو قراء كقرآن. النبي صلى الله عليه وسلم تصفه خذوا القرآن من 4 أما القرآن لو أمريكا أكوكو عبد الله بن مسعود أكيد Salim Mawla Abi Hudhayfa ẹ̀kẹta Ubay ibn Ka'b ẹ̀kẹrin Mu'adh ibn Jabal. So tí Ànábì sallallahu alaihi wasallam recommend. Now ṣáájú Islam Salim Mawla Hudhayfa nǹkan tó ń kọ́ máa ń pè ní kọ́gí ọmọ ibùnú Abi Hudhayfa. Ìfẹ́ kí ọjọ́ ti lọ. Kan tó máa ń pè wọ́n tẹ́lẹ̀ Salim ọmọ Hudhayfa ní pé àwọn ṣe bàbá nígbà tí Kùránì kọ̀ọ̀kan fún wa. Nígbà tí Kùránì wá dé tó fọ́lọ̀ sọ ló fi Islam lọ́wọ́ pé ud'uuhum li aabaa'ihim ẹ máa pè wọ́n pẹ̀lú ọkọ̀ bàbá wọn. Ìgbọ́n wá change sí Mawla ọmọ ṣẹ́ Abi Hudhayfa nítorí láàzim ẹlí ìtàlázùmí àwọn لأنه لازم أبا حذيفة ó gba
Abu Huzaifa ṣe gan so lọ́ fi wá ṣe báwọn so bẹ́ẹ̀ náà ni àkọ́kọ́ náà tí Umar bin Khattab táwọn náà ṣe Umar bin Khattab tí wọ́n ṣe tàbí tí wọ́n sọ láti fi sọ nípa kíkọ̀ tí wọ́n ní lórí Salim wọ́n pé law adrakani ajali aslamtu al-amra ila Salim tí àsìkò mi bá dé nígbà táwọn jẹ́ khalifa tí àsìkò mi bá dé tí kú bá dé tí n bá kú tàbí tí kú dé báyìí màá sì fi ìjánu àbí àfíìsì àwọn mùsùlùmí bá fi tì sọ́dọ̀ Salim ọba Salim jẹni tó jẹ́ akin jẹni tó jẹ́ akin tó lórí wọ́n jẹ́ àwọn màárátà àkùnbálẹ̀ rẹ̀ bí wọ́n bá wọn lọ sójú ogun àwọn ogun tí a tó tóbi bá wọn lọ bẹ́ẹ̀ náà sì ni wọ́n jẹ́ ìjọba dolóyè òtítọ́ púpọ̀ ìsáàlì wọ́n sì pa wọ́n kútìlá ṣahida níbi ma'arakati Yamama ní ọdún tó kejìlá ní àtàìjọ so ẹlẹ́ẹ̀kejì níbi nǹkan tó yẹ ká gbọ́ yìí níbi hadithi wọ́n mention masjidu Quba masjidu Quba masalasi jẹ́ ìpàdé Muhammad sallallahu alaihi wasallam àná wọ́n fi ọwọ́ ara wọn sí kí àsásà rẹ̀ báyìí papọ̀ wọn sàhábà ní ayé Usba yẹn náà أول مسجد في الإسلام أسسه النبي صلى الله عليه وسلم وأوصى بالصلاة فيه مسجد قباء so Ànábì sallallahu alaihi wasallam no àmì wọ́n kọ́kọ́ ṣe àsásà rẹ̀ tó kọ́ fi lọ́lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ìgbà tí wọ́n lọ sí Medina kó tó wọnú Medina nílé ìṣẹ̀lẹ̀ so kí tó fi sọ ibẹ̀ ní lọ́ntọ́kọ̀ yẹn àyè ní Quba so àmì ní kí ló náà sọ masjid yẹn ní masjid Quba nípa àyè tó ń fi sí nítorí ọdún fa nítorí ọdún fi pè ní masjid Quba so tẹ bá sì ní kìlómítà lásìkò yẹn tó fi bí 3-4 kìlómítà sí inú àgbo Medina nígbà bíta so ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam wọ́n dé Quba wọ́n lò at least bí 4 days kan tó wọnú Medina ìgbà tí asasa مسجد مع الصحابة الكرام فوضعوا أساسه بأيديهم so wọ́n sì fi foundation rẹ̀ lẹ̀ nígbà wọn báyìí Ànábì sallallahu alaihi wasallam so ọlá tí ń bẹ fún mosque yìí nínú àwọn kẹfẹ́ káwọ́ náà ni Ọlọ́run subhanahu wa ta'ala sọ pé la masjid ussisa ala taqwa min awwal ní surat at-Tawbah látọ̀ náà sọ pé kọ́nà jáde sọ̀rọ̀ sílẹ̀ kó máa lọ sí mosque táwọn mọ̀lẹ́fìkì tó ń jí kalẹ̀ mosque tí ẹ fi tó ń jí kalẹ̀ yẹn tẹ́jọ́ sí ẹgbẹ́ ala taqwa mosque ala taqwa wa tahara ìmọ̀ra ìmọ̀ taqwa pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tó fi jí kalẹ̀ nínú àwọn ọlá mosque yẹn lẹ́nu ọlá mosque yẹn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àrínà hadith tí Ànábì sallallahu alaihi wasallam
tí wọ́n ti sọ nípa ọlá tí ń bẹ fún Masjid Quba yìí. Ànábì sallallahu alaihi wasallam sọ pé man tatahhara fi baytihi thumma ata Masjida Quba fasalla fihi salatan kana lahu ka ajri umrah. Ẹni tó bá mọ́ra tó wá lọ tó kó nílẹ̀ tó wá lọ sí mọ́sálásí Masjid Quba yìí tó wá kírun tó kàn kírun tó yẹ nẹ́fìlà fọ́lọ́run bẹ́ẹ̀ kana lahu yóò máa bẹ fún dédé ládàá bíi pé kí ni wọ́n ṣe umrah ni nǹkan àpèrè tí a gbà lọ àti òfin tí wọ́n kó jọ. So mosque Quba yìí ní òní ó wà ní janubil Masjid Nabawi bi nahwi 4 to 3 kilometer. So بين 3 و4 كيلومتر. Náà ààyè míì tó tún sọ tó dáa ká tún sọ̀rọ̀ nípa rẹ̀ wọn náà ní Usba al-Usba. Kí ni wọ́n ń pè ní Usba? Al-Usba ó kọ ààyè ni tí wọ́n sọ níbi hadithi àkọ́kọ́ tí wọ́n sọ níbi hadithi afwan wọ́n sọ níbi hadithi ẹlẹ́ẹ̀kejì mawdi'u. A rí níbi hadithi yìí wípé ààyè ni bùkà kan ibi ààyè kan tó súnmọ́ ní manazila Bani Amr bin Awf. So ibi yìí náà sì wà níbo ní Quba. So nígbà pé ibi ọ̀dọ̀ àwọn Bani Amr ibẹ̀ ni wọ́n kọ́kọ́ dé sí, àwọn Muhajirun al-awwalin ibẹ̀ ni wọ́n kọ́kọ́ dé sí. Nígbà tí wọ́n dé Masjid tó débẹ̀ ṣáájú Usba yìí ààyè yìí ibẹ̀ ni ọ̀dọ̀ àwọn Banu Amr. Ibi tí wọ́n dé sí ṣáájú kó tó ṣe àsásà mosque ẹ̀rọ nǹkan àgbàgbé pé nínú ọlá Ọlọ́run subhanahu wa ta'ala pé ju'ilat liya al-ardu masjidan wa tahura. So kò síbi tá a dé so far tí ò bá ti sí àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ tí ò sí kàbìtì bẹ́ẹ̀ kò síbi tá a dé láti kírun tí ì bá ṣe bí àwọn ìjọba ká mọ́ lò. So ààyè Usba yìí ilẹ̀ náà ni wọ́n ń lò tó ń kírun. Olówó bí dákọ̀ Quba Masjid Quba àwọn èèyàn tó kọ́ mosque yẹn sí Quba yẹn pẹ̀lú Quba náà ní Usba wa. So wọ́n fi ń pe Quba ẹgbẹ́ kó jẹ́ bí central mosque fún mosque ayé bẹ́yẹn. So kíní yìí ọ̀rọ̀ yìí pọ̀ táwọn tó bá rí àwọn sọ̀rọ̀ níbẹ̀ ní Ishaq ìsírọ́tì àwọn náà sọ ibi ìsírọ́tì kama rawaha ibn Hisham tí ra àkàtọ̀ kọ́. So ági ń bẹ̀ nínú Hisham náà àwọn náà sọ ìsírọ́tì Nabawiyya ági wà àwọn òwe yìí náà ní ibi bẹ̀. Bẹ́ẹ̀ ni tá bá wo ká fi gbọ́ kíní yìí because ká fi gbé ìrújú kù ìrújú tó sì ní nǹkan tó máa ń ṣẹlẹ̀ pẹ̀lú ìrújú ni ká fẹ́ fi ìfẹ́ inú sọ̀rọ̀ nígbà mí. Abubakar kọ́ ló wà pẹ̀lú Ànábì. So bí akẹ́kọ̀ọ́ Abubakar bá ti wá wà lọ́dọ̀ Ànábì ó tó wá kírun papọ̀ máa ń sáálì ní Masjid Quba. Kọ́ni táwọn wá bẹ̀rẹ̀ pé ṣé Ànábì Muhammad sallallahu alaihi wasallam sáálì ló wà Ànábì wọ́n àṣàṣà mosque tó yẹ kí bẹ́ẹ̀ ni definitely Abubakar kò sí ìdúró bẹ́ẹ̀ Abubakar tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam dé ní ẹ̀sìn mẹ́tí ká gbàgbé a sọ pé níbi ibi ààyè yẹn kọ́ tí kò wọ́n lò tó 4 days tí ó bá jù bẹ́ẹ̀. So kì í ṣe pé bá lè ṣe dé náà ni wọ́n sáré wọnú ìgboro Mẹ́kà lọ ìgboro Mẹdínà rárá wọ́n tún lo àwọn ọjọ́ dé tó tán lè ṣe tasis mosque yẹn. Tá bá wo mu'jamu
البلدان tí àfáà Yaqut Al-Hamawi